Ẹ káàsán gbogbo lé o, ẹ káàsán o. Ẹ wọ arábìnrin, àwọn social media nǹkan tó ṣe yóò dá wọn. Wọ́n sọ fún pé tó bá lè bọ́ṣọ nǹkan méje lára ẹ̀, àwọn á fún ní 50,000 naira. Gbogbo wa dẹ̀ mọ̀ pé nǹkan lè ń tà sìn, ó dẹ̀ bọ́ aṣọ níwájú ọkọ ẹ̀, ó bẹ̀rẹ̀ sí ń bọ́ àwọn aṣọ àwọn nǹkan bẹ́ẹ̀ torí owó yìí. Ìyà ń jẹ àwọn èèyàn wa o, ìyà ló ń jẹ àwọn èèyàn wa tí wọ́n fi ṣe báyìí o. Ara ta ṣe ń sọ sìn pé ká bẹ̀rẹ̀ sí ní kópa nínú ìjọba wa. Jẹ́ kí sáré kí akíní fún wa lẹ́ẹ̀kan sí. Ìjọba jẹ́ ti àwọn ènìyàn Nàìjíríà láti ọ̀dọ̀ ní tìjọba nípasẹ̀ òfin orílẹ̀-èdè nígbà gbogbo agbára àti àṣẹ rẹ̀. Ẹ jẹ́ ká mú kíní ìlú lápapọ̀ wa o. Ìkejì ẹ̀, ìkópa àwọn èèyàn nínú ìjọba wọn gbọ́dọ̀ rí dájú ní ìbámu pẹ̀lú àwọn òfin orílẹ̀-èdè yìí. Àwọn àṣẹ méjèèjì yẹn ó fún yín ní agbára àti àṣẹ lórí ìjọba tí ẹ máa múlò láti máa fi darí wọn kẹ́ lè gba ẹ̀tọ́ yín. Tá bá kópa nínú nǹkan báyẹn, irú nǹkan báyìí a ní máa tẹ́tí sílẹ̀ máa sọ pé káwọn nǹkan máa bọ́ aṣọ fún 50,000 naira báyìí. Ibi ló fà á. Ẹ jẹ́ àkópa nínú ìjọba wa o. Ẹ lọ sórí www.seasonwaye.org. Ẹ ṣeun sí wà lókè lórí YouTube TV.